ẹ lo babaláwo tó bá wà ládùúgbò yín, ẹ lo babaláwo tó bá wà ládùúgbò yín. Nǹkan táwọn wá káàkiri yẹn ò tí ì yé mi. Kí ni à ń wá káàkiri? Gbogbo nǹkan táwọn wá náà ni pé à ń fẹ́yàn tó máa ṣoògùn fún wa, ẹ máa káàkiri, ẹ̀yin tẹ́ ẹ̀ ń káàkiri náà lẹ tún máa jáde tẹ́ máa tún ní èèyàn kan is 419. So nítorí pé àwa bá yín moderate ẹ̀ pé ẹ wá o, tẹ́ bá wá sọ́dọ̀ wa, when you consult us, ẹni báyìí ló fẹ́, ìwọ tó bá wá pé ẹ jọ̀ọ́ mo fẹ́ dáfá lọ́dọ̀ babaláwo, tí bá rí wípé Nàìjíríà ló wà, wípé kò sí mọ́, yóò lè sanwó consultation charge yẹn, èmi á sọ fún ẹ pé you cannot pay it, please look for a babaláwo around your place. Ìlú kò sí ìlú tó yẹ máa dé tí yóò sì ní bá oníṣègùn àbí babaláwo. Look for a babaláwo around you. Then tó bá ṣe insist pé torí pé àti wá gbé hàn wá yẹn o, ọ̀rọ̀ tó sọ ó ti dùn mọ́ létí, ó ti wí pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí dandandandan bàbá yìí alágbára èèyàn kan ni, àti bá débẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ yẹn máa gbélé mi lọ́wọ́ ni, then wà wá débẹ̀ tán wà á náwó.